wá gbìyànjú wá lọ ṣiṣẹ́ yìí mi kí n wo comment àmọ́ màá wo comment eléyìí egbògi tó dájú ni àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ wọn sọ́fà fún nǹkan yìí tí nǹkan ọmọkùnrin ò bá ṣiṣẹ́ dáadáa mọ́ àbí wọ́n láyé ló mu àbá àfẹ́ kó àìsàn àrùn lára obìnrin wá gbìyànjú wá lọ ṣiṣẹ́ yìí síwájú kó tó ṣiṣẹ́ iṣẹ́ yìí ní májẹ̀mú wàá ṣe iṣẹ́ fáwọn èèyàn káwọn èèyàn náà lè jàǹfààní ẹ̀ gbogbo nǹkan ọmọkùnrin tó ti kú àbí tí ò bá ṣiṣẹ́ mọ́ wá ṣiṣẹ́ ìkó kọ́mẹ̀ntì lóòótọ́ gbẹ́rẹ́ ni kí n tó tẹ̀síwájú àmọ́ gbẹ́rẹ́ kí ni a pè é a ní nǹkan ọmọkùnrin tó bá kú àbí tá a kì í fi ń kó àìsàn lára obìnrin so ẹ rí i pé ìwòsàn ni traditional ni kì í ṣe bọ kì í ṣàlìjọ̀nú ló fẹ́ dún bẹ̀ kì í ṣe àwúre gbẹ́rẹ́ kì í ṣe oògùn owó gbẹ́rẹ́ ìwòsàn lélẹ́yìí gbẹ́rẹ́ is allowed because ìjàmọ̀ ó wà nínú ẹ̀sìn wa síwájú kó tó tẹ̀síwájú nínú iṣẹ́ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtà àwọn aláìní wà very very important ẹ̀rí porúkọ organization lẹ́yìn rí lákàǹtà àwọn aláìní àwọn opó àwọn aláìní ni wọ́n ń fún kì í ṣe orúkọ wa lè máa bá lórí ẹ̀ Global Dada Islamic Organization lè máa bá lórí ẹ̀ àwa dẹ̀ jẹ́ aṣojú ń bẹ̀ lásán ni ẹ WhatsApp wa lórí +2761295638 síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtà àwọn aláìní account number ní fáwọn aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dada Islamic Organization Wema Bank of Nigeria bá mi gẹ́ẹ̀tì orí aláǹgbá adárípọ̀n ẹyọ kan orí aláǹgbá adárípọ̀n ẹyọ kan bá mi gẹ́ẹ̀tì àṣẹ ọká àṣẹ ìjù ọká bèrè lọ́wọ́ àwọn eléwé ọmọ orí aláǹgbá adárípọ̀n ẹyọ kan àṣẹ ìjù ọká ẹyọ kan bá mi gẹ́ẹ̀tì atare àjà kan kó sínú kòkò kó bá mi jó tó bá ti jó lọ kó kúnná dáadáa ìwọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ ò ṣiṣẹ́ dáadáa àbí wọ́n ní wọ́n mú nǹkan ọmọkùnrin ẹni àbò ò fẹ́ kó àrùn kárùn lára obìnrin bá mi sín gbẹ́rẹ́ yípo ikùn ẹ ìsàlẹ̀ ikùn ẹ round kó dẹ̀ fi powder kó fi sí ojú ẹ kó wá sín gbẹ́rẹ́ ẹyọ kan sórí nǹkan ọmọkùnrin ẹgbẹ́rẹ́ ẹyọ kan péré kó wá fi powder kó fi ra èyí powder tó kù yẹn wá dà sẹ́nu kó fomi gbóná lò àbí kó fi fẹ́ kọ́ mu Bismillah ta'ala nǹkan ọmọkùnrin yẹn yóò jí bí wọ́n bá ti mu yóò ṣiṣẹ́ traditional medicine lélẹ́yìí tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power wa àtọkùnrin tó ní no sperm count weak erection gbogbo àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú ẹ gẹ́ẹ̀tì transformer egbògi láti India láti Arab country lápapọ̀ síbẹ̀ ẹ gẹ́ẹ̀tì all in one fún hypertension diabetics stroke oríṣiríṣi àwọn àìsàn ńláńlá àti spiritual àìsàn bí pa ń jẹun lójú oorun aníbálòpọ̀ ojú oorun àkínró oorun sùn rìnrìn rìnyàn mọ́lẹ̀ 15,000 25,000 ẹ WhatsApp wa lórí +2761295638 à ń kọ́ àwọn èèyàn láwọn ọṣẹ́ yìí ni pé àwọn èèyàn tí ò rówó ra product ẹ lọ máa gbìyànjú àwọn nǹkan tá a bá kọ yín ẹ̀yin tẹ́ ń fi ájà tí ó múra ṣe sàárà ẹgbẹ̀gbà Global Dada Islamic Organization small but